Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkíní títí dé ìkẹrìnlá. Ó kà báyìí: ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó sì wà pẹ̀lú Ọlọ́run ní àtètèkọ́ṣe. Nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo. Lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a ti dá. Nínú rẹ̀ ni ìyè wà. Ìyè yìí náà sì ni ìmọ́lẹ̀ ayérayé. Ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn kò sì borí rẹ̀. Ọkùnrin kan wà tí a rán láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Orúkọ ẹni tí ń jẹ́ Jòhánù. Òun ni a sì rán fún ẹ̀rí, kí ó lè ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ náà, kí gbogbo ènìyàn kí ó lè gbàgbọ́ nípasẹ̀ rẹ̀. Òun fúnra rẹ̀ kì í ṣe ìmọ́lẹ̀ náà, ṣùgbọ́n a rán wá láti ṣe ẹlẹ́rìí fún ìmọ́lẹ̀ náà. Ìmọ́lẹ̀ òtítọ́ ń bẹ tí ń tan ìmọ́lẹ̀ fún olúkúlùkù ènìyàn tí ó wá sí ayé. Òun sì wà ní ayé, àti pé nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ṣùgbọ́n ayé kò sì mọ̀. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn tirẹ̀ kò sì gbà á. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn ni ó fi ẹ̀tọ́ fún láti di ọmọ Ọlọ́run. Àwọn ọmọ tí kìí ṣe nípa ẹ̀jẹ̀, tàbí nípa ti ìfẹ́ ara, bẹ́ẹ̀ ni kìí ṣe nípa ìfẹ́ ti ènìyàn, bí kò ṣe láti ọwọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ náà sì di ara, òun sì ń bá wa gbé. Àwa sì ti rí ògo rẹ̀, àní ògo ọmọ rẹ̀ kan ṣoṣo, tí ó ti ọ̀dọ̀ Baba wá. Ó kún fún oore-ọ̀fẹ́ àti òtítọ́. Orí ọ̀rọ̀: ní inú Jesu ni ìyè wà. Ẹsẹ̀ kìíní àyọkà yìí ṣe pàtàkì fún àkíyèsí wa ní ọ̀pọ̀lọpọ̀. Jesu ni ọ̀rọ̀ náà tí ẹsẹ̀ yìí tọ́ka sí. Èyí ni pé ní àtètèkọ́ṣe tí Jẹ́nẹ́sísì orí kìíní títí dé ìkẹrìnlá wí. Jesu wà níbẹ̀ ní ìgbà tí Ọlọ́run dá ọ̀run àti ayé. Ẹsẹ̀ kìíní yìí tún fi kún pé Jesu jẹ́ Ọlọ́run. Tún ẹsẹ̀ kìíní títí dé ìkejìlá kà lẹ́ẹ̀kan sí. Àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ ni a ṣe ní ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ṣùgbọ́n mélòó nínú àwa ènìyàn ni a mọ̀ ọ́n? Ṣe àkíyèsí àwọn tí wọ́n di ọmọ Ọlọ́run nípasẹ̀ rẹ̀ ní ẹsẹ̀ kejìlá. Ó yẹ kí gbogbo ẹni tí ó ka ọ̀rọ̀ yìí lónìí gbé ìgbésẹ̀ láti di ọmọ Ọlọ́run. Ka ohun tí ẹsẹ̀ kẹfà títí dé ìkẹjọ sọ nípa Jòhánù. A kò lè kọ́ nípa Jesu láì mẹ́nuba ipa tí Jòhánù kó láti fi hàn fún aráyé bí ẹlẹ́rìí. Ipa wo ni àwa náà lè kó lónìí àti nínú ọdún yìí láti wàásù Jesu? Ronú sí èyí nínú ọdún tuntun yìí. Fún ìrònú, gbà á kí o sì wàásù ìhìnrere rẹ̀.